Men don't marry for beauty. Ọkùnrin ò fẹ́ àwọn nítorí ẹwà mọ́ o. Ìjọ́hun ni o. Men don't marry for hate, for beauty. For sex, no. For cooking, no. Mo torí pé obìnrin ó mọ bẹ́ẹ̀ sè, mo torí ẹ̀fẹ́ ìyàwó mọ́ o. Ọbẹ̀ gidi bẹ́ńtà. Bẹ́ẹ̀ ni. Mo torí pé obìnrin yìí yá ó mọ sẹ́ẹ̀tì ṣe fẹ́ ìyàwó mọ́ o. Àwọn obìnrin bẹ́ẹ̀ tán lé bá yàwòrè fọ́kọ rẹ̀ ọkọ̀ bá fi lè jáde ọwọ́ àwọn tó dáa jọ lọ ní kò sí. Táwọn ti sẹ́nẹ́ ní àwọn ọgbẹ́ni tó smash. Wọ́n káàpù ẹ̀. Wàá rí dead. Ògùn oníran ọkọ̀ rẹ̀ mọ́ láti pa wá sílé mọ́. Ògùn ìràn wá o. Ògùn èrò ni o. Wọ́n ti dé wa létí lọ o. À létí mọ́ o. Ọba ilé ọba tàà ti lọ nìyẹn o. No second chance o. Wọ́n jáde tán nìyẹn ọmọ gbé ẹdẹ́bẹ̀ ni o. No second chance ẹ̀yin obìnrin ẹjọ́ kò lè ọkọ yín o. No second chance ọjọ́ kan ẹ̀mú o. Wàláhì ìjọ òní gómìnir wọn lẹ́ni chance o. Ẹ ti ọkọ̀ ní ìsìn o. Àní lórí TikTok ibi náà tí wọ́n bìnrin sún wà ń bẹ̀. Àwọn obìnrin ti ń ṣí òkè báyìí lórí TikTok wo tòun dáa wẹ̀yìn wo ẹgbẹ́ òun. Wọ́n ń fi gbogbo ara hàn àwọn ọkùnrin ní ìsinmi. Èwo ní akọ? Èwo lọ́kọ́? Ọlọ́run ti fọ́ ọjà obìnrin o.